Hello. Hello. Ekale ma single parent ni tuma. Yes, sir. Ekale, sir. Almost single parents ni mi, sir. Okay, ma. Yes, sir. Mọ́mì mi látìgbà tí wọ́n ti bí wa ọmọ mẹ́ta ni mọ́mì mi bí. And àtìgbà tí wọ́n ti bí wa nítòótọ́ wọ́n dúró nílé ọkọ fún bí ọdún púpọ̀ tó jẹ́ pé ṣùgbọ́n bí wọ́n ṣe dúró nílé ọkọ yẹn wọn àwa gangan gẹ́gẹ́ bí ọmọ àrí pé wọn marriage yẹn wọn enjoy marriage yẹn because daddy ni wọ́n present nítòótọ́ àjọ ń gbé ní under the same roof ṣùgbọ́n wọn present nínú ayé wa títí tá fi dàgbà and mọ́mì mi single-handedly wọ́n raise ọmọ mẹ́ta wọ́n raise èmi bẹ̀ ní last born wọn currently báyìí mo wà ní university ní 400 level lọ́wọ́lọ́wọ́ báyìí and bí mo ṣe ń sọ̀rọ̀ yìí private university ni mọ́mì mi rán mi lọ kò kí ń ṣe pé wọ́n ní owó wọn ní agbára báyẹn wọ́n fi rán mi lọ private university ṣùgbọ́n torí kí àwọn ọmọ wọn bá fi lè là á rí wọ́n tiraka gan títí tí wọ́n fi dé stage yìí and ní like 3 years ago ṣùgbọ́n kí n tó lọ sí wọn àwọn méjèèjì separate for some time ìgbà tí wàhálà yẹn pọ̀ wọ́n ní láti separate fún bí ọdún bíi ká sọ pé bí ọdún bíi 5 wọ́n ní láti separate tó yẹ pé mọ́mì mi ní láti kúrò ní ìlú tó ń wà nítorí embarrassment yẹn pọ̀ nígbà tí wọ́n lọ sí first born wa nígbà tó ń serve so ìgbà tí wàhálà yẹn pọ̀ sí ó pọ̀ wọ́n ní láti kúrò ní ìlú yẹn bọ́ sí ìlú mi láti wọ́n máa ṣiṣẹ́ láti máa tiraka so bí mo ṣe ń dàgbà mo rí mọ́mì gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé wọ́n strong gan wọ́n dẹ̀ máa ń tiraka wọ́n máa ń ṣe everything tó bá lè ṣe business tó bá lè ṣe ni wọ́n máa ń ṣe láti fi tọ́ wa láti jẹ́ ká yàn àwọn pẹ̀lú ògo ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti tọ́ wa dé ibi tí a wà yìí question mi gangan báyìí sí mo jẹ́ ọmọ ọdún 25 years old ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ year yìí tó jẹ́ pé mo ní ẹni tí mò ń fẹ́ tó jẹ́ bí àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ ṣùgbọ́n ìgbà tó di ẹ̀kan náà mo kàn notice pé ẹni náà bẹ̀rẹ̀ sí ní máa kò show up the way bó ṣe máa ń show up mọ́ mi ìbẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n currently ẹni náà sí ní Nàìjíríà so àtìgbà tó ti travel yẹn mo notice pé nìyẹn bẹ̀rẹ̀ sí ní máa ṣe oríṣiríṣi like bí kí ó sọ̀rọ̀ kó má sọ̀rọ̀ délẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa act up but ìgbà tó dé stage kan wọ́n ní láti gbé question pé kí ló ṣẹlẹ̀ bọ̀ ẹni náà dá mi náà bọ̀ ìbẹ̀rẹ̀ yìí ó mú kàn rí message pé okay at this stage ìbẹ̀rẹ̀ kó tó di ìbẹ̀rẹ̀ yìí ní December ó dẹ̀ sọ fún mi pé òun fẹ́ wá fẹ́ mi ṣùgbọ́n mo wá wò pé mo wá sọ fún wọn pé ó fẹ́ wá fẹ́ mi mo máa ṣe wà ní 400 level ní private university wípé lásìkò yìí mi ò tí ì ready fún marriage pé àfi tó wà tẹ̀lé 500 level at least báyìí mo ti máa fẹ́ parí ó dẹ̀ máa easy ní ìgbà yẹn so nǹkan tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni náà ṣàtọ̀ pé òun ò ṣe mọ́ ìgbà tí mo sọ fẹ́ yẹn pé 500 pé ó di 500 level so question tí ẹni náà sì sọ pé òun ò ṣe mọ́ nítorí pé later mo wá sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé nítorí pé mo máa ń ṣe bí ọkùnrin wípé mo máa ń ṣe bí ẹni tó ń compete mi ò wà supportive mi ò wà ní helpmate so àwọn ọ̀rọ̀ yẹn ó surprise mi gan wípé ní mo ṣe ń mọ̀ ní àsìkò yìí ni so ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn mí báyìí ń fi àsọ̀rọ̀ mọ́ so ó dẹ̀ jẹ́ nǹkan tó ń kọ mí lóminú pé ṣé obìnrin ò yẹ kó wà supportive because mo rí mọ́ mi bẹ́ẹ̀ ni tó strong tó wà supportive tó dẹ̀ máa ń show up so báyìí ń fi ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó mú mi wà depressed because ó yà mí lẹ́nu gan. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ọ̀rọ̀ tí yóò tiẹ̀ lé kankan bí ẹ ti gbé mọ́rọ̀ yẹn kan fún nìyẹn kò lé kankan ọkùnrin yẹn ó kàn give yẹn as an excuse ni kò níyàwó fẹ́ tí ó ti yé yín ó kàn kò níyàwó fẹ́ èèyàn wà 400 level lórí ojú ògò ní private university ó wá sọ pé òun bọ̀ wáyé láti wá fẹ́ ọpọlọ ló lò fún yín òun ò níyàwó fẹ́ tiẹ̀ ó ti rí alternative ṣé mò ń gbọ́ yín my sister bó ṣe kẹ́ ẹ ṣe náà lẹ ṣe ń ṣe yẹn tẹ́ ẹ bá rí pé mọ́mí yín tí wọ́n ń ṣe dá ẹ̀yin náà kì í ṣọmọdé age 25 ó jọkùnrin ó jóbìnrin tó ní bàbá àti ìyá ìwà tí bàbá ẹ̀ ń wù sí ìyá ẹ̀ tó dá o mọ̀
ìwà tí màmá ẹ̀ ń wù sí bàbá ẹ̀, èyí tó dáa o mọ̀, èyí tí ò dá ń bẹ̀ o mọ̀, èyí tó lè emulate o mọ̀, èyí tó lè emulate ń bẹ̀ o mọ̀. Bó ṣe yẹ ká ẹ ṣe náà lẹ ṣe yẹn, òun kàn give excuse yẹn ti ẹ̀ ní òun ò níyàwó fẹ́ ní titi ẹ̀. Ẹ má wulẹ̀ wà depressed, age 25 lẹ́wà ọ̀nà yín sì jìn. Ṣé mo ń sọ̀rọ̀ arábìnrin? Yes, sir. Àwọn tó rush lọ sínú marriage gan lẹ́ni iná ọ̀lẹ́rí tó ń jáde kúrò ń bẹ̀ yẹn. Ẹ build ara yín kó tó di pé ẹ lọ fún marriage. Obìnrin tó bá love ara ẹ̀ tó fẹ́ràn ara ẹ̀, build ara ẹ̀. Ọkọ á lè respect ẹ mọ́, àwọn family ọkọ ó lè respect ẹ mọ́. Yes, sir. Kódà ọkọ ẹgọ ò ní fẹ́ lose ẹ. Ẹ má wà depressed rárá, bó ṣe yẹ kẹ́yìn máa ṣe náà lẹ ṣe ń ṣe yẹn. Ṣó ti yẹ yín? Òun kàn lò yẹn ni kò ní ìyàwó fẹ́ ní titi ẹ̀ mọ́, kò ní ìdí yín mọ́ ni. Ọkùnrin ń ṣerú ẹ̀, obìnrin náà ń ṣerú ẹ̀. Wọ́n ṣe fẹ́yìn náà nìyẹn. Ṣó ti yẹ yín mà? Ẹ má wà depressed nítorí yẹn, bó ṣe yẹ kẹ́ ẹ ṣe náà lẹ ṣe ń ṣe yẹn. Ó ti rẹ́lù mí bẹ́ẹ̀ yẹn ni. Ẹ dẹ̀ má jẹ́ kí n tàn yín, ẹ jẹ́ ń já yín tán lórí ètò yìí lálẹ́. Mo ti sọ lórí ètò mi rí, káàkiri àgbáńlá iná ti gbé ń gbọ́ mi báyìí. Ẹ gbọ́ tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tẹ́ jẹ́ sígbó àṣàtì yẹn, ẹ gbọ́ mi dáadáa. Ẹ mọ̀ tàn ara yín. Kẹ́ ẹ tó lè rí ọkùnrin tó kù Nàìjíríà tó lọ sí òkè òkun tó wá padà wá mú ìyàwó ẹ tó ń déètì yẹn. Ìlọrí ojúgò tẹ́ ẹ bá kó 10 jọ tipátipá lẹ́ẹ̀fì rí 2 tó padà wá. In the blame wọn o. Tán bá mú àwọn obìnrin yẹn dán tán, èyí tó ń ṣe ní lọ yẹn. Mi ìfẹ́ dárúkọ ẹnì kankan ni. Èèyàn mi kan wà ní UK. Ó wá mú ìyàwó ẹ̀ ní Nàìjíríà, ọmọ ọlọ́mọ. Kò síṣẹ́ tí bọ́ èèyàn ò lè ṣe. Bọ́ yẹn ti wá mi wá bì báyìí. Ó ń bọ̀ wá Nàìjíríà lọ́dún kan. Ló pàdé Àlájọ́ Ọlálọ́mí Àmọ̀lé àti ọ̀gá mi Kọ́mọláfẹ́ Ọláìyá. Wọ́n pàdé nínú plane. Wọ́n wá jọ ń sọ̀rọ̀, ó kàn pè mí fídíò kọ́ ni. Abẹ́rẹ́ ilé ayé ṣá. Ọmọ orú omi ẹni ọ̀wà, ọmọ àwọn ni náà. Kò sí ẹtí bọ̀ yẹn ò lè ṣe. Yóò paint ilé tí n bá lọ sí UK lọ́pọ̀ ọgbà, á bá mi ṣe irun, ó ń ṣe bábìn. Ẹ máa gbọ́ o, kò sí ẹtí bọ̀ yẹn ò lè ṣe. Á ṣe cleaner, á ṣe súyà, á ṣe oúnjẹ fáwọn èèyàn. Bó ṣe wá mú ọmọ yẹn ní Nàìjíríà nìyẹn. Mo mọ lady yẹn, ó wá mú lọ́gàá wájú ga lẹ́yìn. Wọ́n jọ máa gbé mi káàkiri ńgbà yẹn. Èmi tí ń lè ní ìsìn, ó rán bọ̀ ìyẹn lẹ́wọ̀ ẹ̀tọ́. Ẹ̀wọ̀n tí ẹ kí ni? Ó fẹ́ dábọ̀ yẹn padà wá sílé, Ọlọ́run ló yọ ọ́. Nígbà òdi stage kan, lady ìyá máa bá ọmọ Yíbò ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀, bọ̀bọ́ yẹn ò dẹ̀ gbọ́ Yíbò. Ó lè lo 2-3 hours lórí fídíò call. Ìyẹn wá complain yẹn ò dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Tẹ́ ẹ bá rí ọkùnrin 10 tó kù Nàìjà, méjì tipátipá lẹ́fì rí 2 tí ó wà mú yín padà. Ẹ mọ̀ tọ́ra yín. Àkọ́kọ́ nìyẹn. Ṣùgbọ́n kò lè yé yín dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹjọ́ obìnrin náà, ẹ̀ ń tí ti fọ́kọ̀ fún wọn tó bá ti dán, ẹ̀ ń disappoint wọn. Ẹ̀sìn yẹn lé ní o. Kẹ́ ẹ̀ tó wá tún rí obìnrin tó wà ń diaspora tí ó wà mú ọkọ ẹ̀ padà. Ooo! Ṣé òun wáìn mi ni? Aṣíjọ wá street ni now. 2 nínú 100 ni ó wà mú ọkọ ẹ̀ padà. Arábìnrin ẹ move on pẹ̀lú life yín. Ẹ ṣì young dáadáa. Ṣó ti yé yín? Ẹ move on, náà yín ṣì jẹ. Ẹ move on. Ẹ build ara yín ṣe ti gbọ́. Wà very very important. Ẹ kú kalẹ̀. Yes, sir.